Sheikh Jaqmal Atayese ní kí gbogbo àáfàá gbẹnu dákẹ́ o pé àáfàá tó bá ń bú Malam Mumin Ọ̀kín lórí pé wọ́n wá ìwòsàn lọ sọ́dọ̀ olórí àwọn RMQK kọ̀mọ́ tí ń ṣe ni o. Ọ̀rọ̀ náà gbẹnu tán o, ọ̀rọ̀ náà kọjá kàyéfì o. Ẹ wá nǹkan fìdílé, ẹ wá gbọ́n tí Sheikh Jaqmal Atayese sọ lórí ọ̀rọ̀ náà pé àwọn àfọ́ ọmọ tí ń ṣe. Àgùnlà pọ́ìntì kẹ́lá nìyẹn Sheikh Abdul Mumin Ọ̀kín wọ́n ní láti ìgbà táwọn ti gbọ́njú àwọn òfin rúnlẹ̀ àwọn ọmọ kírun àwọn ọmọ sakura ni kódà èmi ti gbọ́ lẹ́nu yín rí tẹ́ ẹ tún sọ níjọ́ tí pé wọ́n gba àwẹ̀ ọdún kan pé wọ́n gba àwẹ̀ ọdún kan yípo bẹ́ẹ̀ ni àwẹ̀ ọdún kan yípo àwọn náà dẹ̀ kọ̀nfàmù ẹ̀ pé àwọn ọmọ gbàwẹ̀ wọ́n mọ sakura ni wọ́n mọ sàdàlélù bẹ́ẹ̀ ni ṣégbà tí n tó ṣẹlẹ̀ sí wọn yẹn ṣẹlẹ̀ yẹn sáà kura nìkan sá dàlélù yẹn ò tó ní àbí tán fi wá lọ lé wá wòsàn lọ sí làákàyà àwọn kan lọ bẹ̀ àwọn kan ok ṣé Kùránì ò tó wọn dàlélù ò tó wọn. ìwà dá ọ padà ẹni tí sọ̀rọ̀ ń dààmú tí sì máa sa dàlélù àti Kùránì ṣé Kùránì wọn ò tó ló fi lọ hospital lè sọ prison ni gbọ́ àníyàn báyìí láàjù lọ ọba ìwòsàn lọ́la pé ẹni appendix ń dààmú ó ti báwọn tó wá ń ṣàyà sí. ẹni àyà. àbí ọ̀sà sẹ́ẹ̀rí kì í jẹ́ pé Yàsín ò ní ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ àmọ́ kò ní kí ọ̀sà ni Yàsín ni ó darí ẹ lọ yóò ṣe ju ẹni tó mọ̀gùn ọ̀sà fún ọ iṣẹ́ Yàsín nù ni bọ́ bá sa Yàsín dáadáa ńgbà tábà mú mi ní ọ̀kìn wípé tóun bá fẹ́ sùn òun máa pé inni mazdani yadurru wa anta arhamur rahimin ó ti bá wọn ńgbà Ọlọ́run fẹ́ ṣe tán tí ó júwe ń júwe gbogbo àwọn èèyàn fún ló fi júwe àwọn èèyàn náà so o ti gẹ́ẹ̀tì bẹ́yẹn ìyẹn ò kí ń ṣe. ẹni tí sọ̀rọ̀ dààmú tí wọ́n sàdàlélù. wọ́n sàdàlélù àwọn àlè wọn ni ẹ lọ sí ìtura wọn mo sàdàlélù méje ọwọ́ rẹ dàlélù ọwọ́ rẹ báyìí ló fi làlẹ́ kíá wọn. bó ti rí nù èèyàn máa wá ìwòsàn àmọ́ tán bá fún wọn mọ́jẹ̀mú wípé ìwòsàn tó ń wá yìí ó tá a bá fún ọ wọnú ẹgbẹ́ wa nígbà tí wọn ò sì bí bẹ́ẹ̀ àbáwọ̀ kí àwọn náà sì pé ó ti yé wa ó ti ní oníbàádà la mọ àfọwọ́kẹ́ sí ó ti yé wa pé ó ti rí nù àwọn èèyàn orí yìí ń mú èyí tá a fa padà sọ lẹ́yìn rẹ̀ làwọn èèyàn wá ń gbé kí èmi ọmọ yìí ti ń dùn wọn bí èyí hùn tá a là fà ń bá wí. tànà ń pa wọn bá wí. tànà ń pa wọn bá wí eré àwọn èèyàn ti dàrú àfọ ọ̀dàpọ̀ ẹnìkan àìmọye àwọn àfà tí wọ́n ti tẹ̀lé ọ̀gbọ́ àìmọye àwọn àfà tí wọ́n ti tẹ̀lé bóun ni wọ́n sì sọ pé nìkan ni àfà ń bá wí nù wa. sáfà ń ṣe bẹ́ẹ̀ ni. eré àwọn èèyàn dáa. ayakunmọ̀lá. eré àwọn èèyàn dáa. bẹ́ẹ̀ náà mo sọ̀rọ̀ ń jò ní mo sọ̀rọ̀ kan jò ní. bẹ́ẹ̀ni. wọ́n kọ́ pé lágbájá màmá yìí ẹ̀kan dákọ̀ rẹ̀ ẹ̀kan kúkú mẹ́sàn-án rẹ̀ wọ́n á gbọ́ mọ́ ní ayé tí yóò dáa. sáwọn rí bẹ́ẹ̀ ni. o ti yé báwọn sáwọn rí bẹ́ẹ̀ ni. ayakunmọ̀lá. ayé máa yà àwọn àfà. so bẹ́ẹ̀ yẹn bá ti ń sọ̀rọ̀ bí ọba ti mẹ́sàn pé ẹni báyìí lòun bá wí o ti ẹ máa dó dìgbà tí ó tó mẹ́sàn pé ẹni báyìí o ti báwọn ẹ máa lẹ́kọ̀ọ́ èyí ń jẹ́ ọ̀kan báwọn náà.